الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. ọpẹ́ ni fún Ọlọ́run ọba àlekèọlá ọba tó sọ nínú alukur'an orí kẹfà aya 93. Ọlọ́run ní ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء. Ọlọ́run ní ta ni fi ṣàbòsí, ta ni fi wùwà tí ó dá tó tó ẹni tí ó ń dá àdáparọ́ mọ́ Ọlọ́run ọba, abẹ́ni tó ń sọ wípé Ọlọ́run rán Jibril sóhun, òun rí ìmísí gbà látọ̀dọ̀ Ọlọ́run tí Ọlọ́run ọba ò sì rán òjíṣẹ́ kankan sí. wa man qala sa'unzilu misla ma anzala Allah. Ta ni fi ṣe tó burú jáì ní ìwà tí ó bí Ọlọ́run ọba nínú tó tó ẹni tí ó nírú alukurani tọ́lọ́run sọ̀kalẹ̀ yìí, òun náà nírú ìwé tó rí bẹ́ẹ̀. Bí alukurani ò ṣe lábà wọn, òun náà ní àwọn wáhíù tóun náà rí gbà látọ̀dọ̀ Ọlọ́run ọba wọn tóun náà ní àbàwọn tí ò lábùkù, gẹ́gẹ́ bí anabi ìjọ ahmadiyya, anabi òpùrọ́ yẹn Ghulam Ahmad, gẹ́gẹ́ bí ó ṣe sọ wípé àwọn ìmísí tóun gbà látọ̀dọ̀ Ọlọ́run ọba wọn, táwa sì mọ̀ wípé kò sí èméjì nù wípé ṣèitọ́ọ̀nù òun náà ló ń kó àwọn igbó náà sí lọ́pọlọ. Ọ̀rọ̀ tí yóò sọ wípé àwọn ìmísí tó ń gbà látọ̀dọ̀ Ọlọ́run bí alukurani ò ṣe ní àbàwọ́n, bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ohun tí òun gbà náà láwọn wáhíù tó ń Ghulam Ahmad náà kò lábùkù. A sọ fúnra wa wípé ọba àlekèọlá láti jẹ́ kó yé wa nínú àyà yìí pé ìwà náà ìwà tó burú púpọ̀ jù ní lójú Ọlọ́run. Ó túmọ̀ sí wípé téèyàn bá ṣe tó takú lé lórí ẹ̀, èèyàn ó di kèfèrí. Ẹni bá ní Ọlọ́run bá òun sọ̀rọ̀, ó ń tọ̀ yẹn ń pe ọ̀rọ̀ Ọlọ́run ọba nírọ́, torí pé a ò rí àkọọ́lẹ̀ kankan tó ń sọ fún wa wípé Ọlọ́run tún máa rán Malaku Jibril wá bá ẹnì kankan nínú àwọn ẹ̀dá ènìyàn lẹ́yìn tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Torí náà eléyìí ló fà tí ogunlọ́gọ̀ àwọn onímọ̀ ẹ̀sìn Islam lágbàńlá ayé láti ànáwá látàrí ìmọ̀ye ọdún sẹ́yìn láti lè fi sọ, tí wọ́n fi kóra wọn jọ láti lè mú àbájáde kan tó ṣe pàtàkì púpọ̀. Òun náà ni pé ǹjẹ́jọ Ahmadiyya ǹjẹ́jọ mùsùlùmí ni, léyìí tó sì já sí pé ìwádìí wọn fìdí ẹ̀ múlẹ̀ wípé torí pé jọ Ahmadiyya ò yapa àwọn mùsùlùmí yòókù lórí àwọn ọ̀rọ̀ kéékèèké nínú ẹ̀sìn, àbáwọn nǹkan kan tí ò sínú àwọn ìpìlẹ̀, torí pé kò sí kékeré ẹ̀sìn, ṣe ni wọ́n yapa àlùmọ́ Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú pé wọ́n yapa àwọn ìpìlẹ̀ nínú ẹ̀sìn. Wọ́n yapa àwọn mùsùlùmí nínú ìgbàgbọ́ tí wọ́n ní sí Ọlọ́run, wọ́n yapa àwọn mùsùlùmí nínú ìgbàgbọ́ tí wọ́n ní sí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Bákan náà ìjọ Ahmadiyya yapa mùsùlùmí nínú ìgbàgbọ́ tí a ní sí alukur'an, torí pé mùsùlùmí gbà pé kò sí tírà kan tó dàbí alukur'an, ṣùgbọ́n Ghulam Ahmad sọ wípé tírà tó dàbí alukur'an wà. Tàbá ní kò sí tírà kan tó dàbí alukur'an, ìyẹn ní gbogbo ọ̀nà là ń sọ, àti nípa precision, ìyẹn ni pé kí tírà yẹn kó má lábùkù, kó wà accurate. Káàrí tírà kan tá lè fi wé alukur'an, ṣùgbọ́n Ghulam Ahmad sọ wípé níbi tí ọ̀rọ̀ tóun náà gbà látọ̀dọ̀ Ọlọ́run ọba ibi tó pàtàkì dé, kò sí ẹ̀dá ènìyàn kan tó lè tó bẹ́ẹ̀ láti mú àyà kan wá tó ṣe déédéé àyà nu ìwé tóun. Kì í ṣe Kùránì ló ń sọ̀rọ̀ ńbẹ̀, àwọn ìmísí tiẹ̀ torí gbà látọ̀dọ̀ Ọlọ́run ọba ni. Torí pé ọba àlekèọlá ó challenge gbogbo ọmọ ẹ̀dá ènìyàn pé kí wọ́n múru alukur'an wá, àbí kí wọ́n mú súra mẹ́wàá wá, àbí kí wọ́n mú odidi súra kan wá. Challenges tí Ọlọ́run ọba àlekèọlá tó fún ayé nìyẹn. Tí Ghulam Ahmad wá sọ pé káwọn èèyàn kí wọ́n múru àyà kan tó dàbí àyà tòun wá, orifa'tu bi ayatin min misli, ẹ mú àyà kan wá tó dàbí àyà títí òun, pẹ̀lú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tá a ti ṣe. Eléyìí ń jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ alukur'an nìkan ló ń sọ ń bẹ̀. Bẹ́ẹ̀ náà ló tún ṣe sọ ń bò mí wípé Ọlọ́run sọ wípé ó ní Ọlọ́run sọ fóun wípé afala yatadabbaruna alukur'an walau kana min indi ghayri Allah lawajadu fihi ikhtilafan kathira. Nítẹ̀síwájú àwọn àlàyé wọ̀nyí, èyí tó kù tí a fẹ́ mú gbọ́ nísìn, òun náà ni ọ̀rọ̀ nípa díẹ̀ nínú àwọn irọ́ ànábì ìjọ Ahmadiyya. Nínú tó burú jáì lọ́dọ̀ gbogbo nílàkàyè, ká má ti sọ lọ́dọ̀ àwọn tí wọ́n mọ Ọlọ́run tí wọ́n jẹ́ mùsùlùmí, òun náà ni kí èèyàn máa parọ́. Ìwà irọ́ pípa kì í ṣe ìwà ọmọlúwàbí lọ́dọ̀ ìran kankan nínú àwọn ìran tí a mọ̀ tí Ọlọ́run bá dáná ọmọ ẹ̀dá ènìyàn sórílẹ̀. Bákan náà, torí pé Ọlọ́run bá àlekèọlá ohun tó sọ nípa ìmọ̀ dáadáa pa irọ́, ọ̀rọ̀ tó lágbára ni púpọ̀. Ọlọ́run bá bínú sí àwọn tí wọ́n máa ń pa irọ́. Bẹ́ẹ̀ sì ni
anabi wa sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé nínú ìròyìn mùnáfìkì òun náà ni irọ́ pípa wà. ar-rasulu sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Allah ó jẹ́ kó yé wa wípé innal kadhiba yahdi ila al-fujur, ẹ̀rí irọ́ pípa ìfà ẹni tó bá ń pa lọ sí ibi ìmọ̀ wíwá pòkì kọ́kàn ẹni máa le kí ẹ sì máa ṣẹ lọ́hùn púpọ̀ láwọn àlànà míì torí pé ó ti fi irọ́ síwájú. tí ẹ bá bá irọ́ pípa lọ́wọ́ èèyàn ó ṣeé ṣe kó já sí pé a ó tún bá ogunlọ́gọ̀ àwọn ìwà tí ò dá lọ́dọ̀ ẹ̀. wa innal fujura yahdi ila an-nar, bẹ́ẹ̀ sì ni àwọn ìwà tí ò dá èyí tí wọ́n jẹ́ ọmọ àtọmọ ọmọ fún irọ́ àwọn ní fani lọ síbi kéèyàn padà rí ìbínú ọlọ́run kó dẹni iná ọlọ́run kó ṣọ́ wa ń bẹ̀. wa inna ar-rajula la yakdhibu, ọmọnìyàn ó máa parọ́ díẹ̀díẹ̀ yóò máa fi irọ́ kéékèèké kọ́ra tó bá yá yóò máa gbókun yóò máa gba dìgírì nínú irọ́ pípa yóò máa sọ síwájú nínú iṣẹ́ ibi náà hatta yuktaba inda Allahi kadhaban, títí tí wọ́n fi kọ́rọ́kọ ẹ̀ sínú ìwé àwọn òpùrọ́ wọ́n bá máa pè ní kadhab níwájú ọlọ́run. ẹni bá jẹ́ kadhab ẹni náà ò lè rọ́nà lọ níwájú ọlọ́run. gẹ́gẹ́ bí ìṣe àti àṣà mi òun náà ni wípé mi ò ní rí ohun tí Ghulam Ahmad sọ lọ́rọ̀ tó sì já sí pé ọ̀rọ̀ náà bá làákàyè mu ó sì dáa kó ta kò fi ọlọ́run tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí a ń sọ àfi kí n mú wá nítorí wípé èyí tọ́lọ́run fi mà wá nú ọ̀rọ̀ ẹ̀ nìyẹn òun náà ni wípé kí a má torí pa ń bínú àwọn èèyàn kan kí a parọ́ mọ́ wọn. a rí ìkà nínú ọ̀rọ̀ Ghulam Ahmad al-Qadiani nínú àwọn àkọọ́lẹ̀ lóríṣiríṣi wípé òun náà sọ fáwọn ọmọlẹ́yìn ẹ̀ wípé irọ́ pípa kì í ṣe wọ̀mọlúwàbí. torí náà nǹkan a ní sọ pé Ghulam Ahmad ń pèpè sí di irọ́ pípa torí pé ohun tá a bá lákọọ́lẹ̀ òun náà ni a ó kà fàráyé nínú àwọn ọ̀rọ̀ náà. ó sọ nínú tírà ẹ̀ tó pè ní Jashmat Ma'rifa, ìyẹn wà nínú ìwé Rawhani Khaza'in volume 23 page 231. ó ní wabadihiyun anna man sabata kadhibuhu fi amrin, ó nínú tí gbogbo onílàákàyè ti mà tó hàn sí gbogbo ọlọ́pọlọ òun náà ni wípé ẹni tí a bá ti mọ irọ́ mọ̀ lórí ọ̀rọ̀ kan, ìyẹn ni pé tá a fìdí ẹ̀ múlẹ̀ wípé ó mà parọ́ lórí àlámọ̀rí kan, irú ẹni bẹ́ẹ̀ ó ní la yu'tamadu alayhi fi umurin ukhra, a ò ní gbára lé onítọ̀hún yẹn mọ́ lórí ọ̀rọ̀ mi, ìyẹn ni pé a ní gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. ẹni bá parọ́ lẹ́ẹ̀kan ó túmọ̀ sí wípé onítọ̀hún yẹn òpùrọ́ ní gbogbo ìgbà. ìyẹn jẹ́ whoever lies once will be considered a liar all the time. so n tó sọ nípa òpùrọ́ òun náà nìyẹn. nínú ìwé Safinatu Nuh ti anabi ìjọ Ahmadiyya Ghulam Ahmad ó ń sọ ń bẹ̀ ní page 27 wípé ó ní walladhi la yatruku al-kadhiba wal-khida'a falaysa min jama'ati, ó ní ẹni yòówù nínú ẹ̀yin ọmọlẹ́yìn mi tí yóò bá lọ fi irọ́ pípa sílẹ̀ àti máa lo ọgbọ́n àníyí nìkí àyí ní padà ìyẹn ẹ̀tàn pẹ̀lú àwọn èèyàn, onírú ẹni bẹ́ẹ̀ kò sínú jàmáà òun. ó túmọ̀ sí wípé ọmọ ìjọ Ahmadiyya tí wọ́n bá ká irọ́ mọ́ lọ́dọ̀ ó ti fúnra rẹ̀ disqualify rẹ̀, tó kù náà nìkan excommunicate ẹ̀ kúrò nù jàmáà níbi tí irọ́ pípa tó lágbára dé lọ́dọ̀ ànábì ìjọ Ahmadiyya. ẹ jẹ́ ká kí i pé ó ṣe pọ̀. bákan náà nínú ìwé Arba'in tá bá bọ́ sí page 79 níbẹ̀ nísàlẹ̀ pátápátá a ó rí níbi tí ànábì ìjọ Ahmadiyya ti ń sọ wípé ó ní fal-kadhibu la yakillu anil irtidad, kéèyàn máa parọ́ ó ní níbi bó ṣe tóbi tó àti bí ó ṣe léwu tó, kódà kò kéré sí kéèyàn dìde fi ẹ̀sìn Islam sílẹ̀ kó lóun ò ṣe mọ́. ẹ̀ṣẹ̀ tí ó ń bẹ fún ẹni tó ń parọ́ ó fẹ́ ṣe déédéé ẹ̀ṣẹ̀ tí àbí ká tẹ̀ sọ wípé ó ṣe déédéé ẹ̀ṣẹ̀ tí ó ń bẹ fún ẹni tí ó fi ẹ̀sìn Islam sílẹ̀. bó tilẹ̀ já sí wípé ọ̀rọ̀ yìí náà àsọjù pọ̀ ń bẹ torí pé èèyàn parọ́ ó túmọ̀ sí wípé ó ń tọ́ yẹn ó ṣe déédéé ẹni tó ti fi ẹ̀sìn Islam. irọ́ lélẹ́yìn náà àkọ́kọ́ ọ̀rọ̀ nú ọ̀rọ̀ Ghulam Ahmad al-Qadiani náà nìyẹn, ṣùgbọ́n èyí ò wá wí ká tiẹ̀ mú ń bẹ̀ wípé ó sọ fún wa wípé irọ́ pípa ohun tó burú jáì ni. nínú ìwé Haqiqatul Wahyi ti Ghulam Ahmad ní page 94 ń bẹ̀ lókè pátápátá ó sọ ń bẹ̀ wípé faya ayyuhal mutajasirun, ó ní i'lamu anna al-kadhiba
mislo akilil kọ́dàrọ̀ ó ní ẹ̀yin tẹ́ ẹ ní àyà yìí ẹ̀yin olùṣàyàkókò nàkí wọ̀nyí ẹ lọ́ọ́ mọ̀ wípé ìmáa pa irọ́ ó ṣe déédéé bí ẹni kéèyàn máa jẹ ẹ̀gbin ni yẹnni pé ẹni tó ń parọ́ bí ẹni tó ń kógbẹ̀jẹ ni bí ẹni tó ń jẹ nǹkan àkìtàn ni. ọ̀rọ̀ eléyìí náà nínú ọ̀rọ̀ Ghulam Ahmad al-Qadiani ó tún tọ́ka sí bí irọ́ pípa bó ṣe léwu sí àti bí ó ṣe burú tó. irú ọ̀rọ̀ tí a kà tán yìí ó tún bẹ nínú ìwé Akibatu Atam ti Ghulam Ahmad tá bá lọ sí page 244 ó ń sọ ń bẹ̀ wípé amma tamassuku bil kadhibi takallufan fahuwa aklul birazi warroz ó ní àmọ́ kéèyàn máa parọ́ kéèyàn sì máa takúlẹ̀ létí irọ́ lọ́rùn nígbà tí onítọ̀hún yẹn ń kó gbẹ̀jẹ bóyá ìgbẹ́yìn àbí ìgbẹ́ ẹranko òun náà ni ẹni pé irọ́ pípa lọ́dọ̀ Ghulam Ahmad olóṣè déédéé kéèyàn máa jẹ̀gbin. bákan náà tá bá tẹ̀síwájú tá bá wọnú ìwé shurutul bay'a wa wajibatul muslimil ahmadi èyí tí Masroor Ahmad tó jẹ́ àròlé ẹlẹ́ẹ̀karùn-ún fún Ghulam Ahmad al-Qadiani èyí tó kọ a ó rí i wípé wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ràn wá níbẹ̀ èyí tí Ghulam Ahmad èyí tó gba àwọn ọmọlẹ́yìn ẹ̀ wípé kí wọ́n jìnnà sí ìwà jàǹgbìlà àti ìmọ̀ jàǹbá ẹni àti ìmọ̀ ṣàbòsí àti gbogbo onírànràn nínú àwọn ìwà tí ò dáa kí wọ́n tó lè máa jẹ́ ọmọlẹ́yìn wọn rere. tabaníká bẹ̀rẹ̀ sí ní mú díẹ̀ nínú àwọn àdápa irọ́ yálà irọ́ kéékèèké àbáwọn irọ́ ńláńlá mo ì tiẹ̀ fẹ́ rò pé irọ́ kéékèèké wà nínú àwọn irọ́ tó tẹnu ànábì ìjọ Ahmadiyya jáde. níbo la ti bẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ nínú ìwé tá a kàlẹ́ kan yẹn tíra arba'in tabawo page 79 bẹ́ẹ̀ ibẹ̀ ni Ghulam Ahmad ti sọ fún wa wípé kéèyàn máa parọ́ ẹ̀ṣẹ̀ tí òǹtọ̀hún yẹn ń dá pẹ̀lú irọ́ pípa kò kéré sí ẹ̀ṣẹ̀ tó ń bẹ fún ẹni tí ó bá fi ẹ̀sìn sílẹ̀ tó di kèfèrí tó lóun ṣẹ̀sìn Islam mọ́. nínú ìwé kan náà ibi tí Ghulam Ahmad ti sọ fún wa wípé ká má máa parọ́ pé irọ́ pípa ó dàbí kéèyàn ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run ni. ẹ jẹ́ á kọjá sí page 120 níbẹ̀ kí á wo kí ni àfáà àgbà ìjọ Ahmadiyya Ghulam Ahmad kí ló ní sọ fún wa. ó ń sọ ń bẹ̀ wípé ó ní kuntu qad a'lantu anni sawfa anshuru 40 i'lanan Ghulam Ahmad sọ ń bẹ̀ wípé ohun tó ń sọ tẹ́lẹ̀ ni pé òun fẹ́ kọ àwọn ìwé kéékèèké pélébépélébé bíi ìwé àmúlọ́wọ́ èyí tí ó lè dà gẹ́gẹ́ bíi pamphlet fún announcement oríṣiríṣi nínú àwọn ìkéde tóun ní fáwọn èèyàn gẹ́gẹ́ bí iṣẹ́ Ọlọ́run òun ràn wọ́n sí gbogbo àgbáyé. ó ládéhùn tóun ṣe tẹ́lẹ̀ òun náà ni wípé òun fẹ́ jẹ́ kí àwọn pamphlet yẹn náà kí wọ́n jẹ́ bíi 40 kóun sì ṣe ní ẹyọ kọ̀ọ̀kan. ó ní ó kàn á jẹ́ sí pé nígbà tóun bẹ̀rẹ̀ òun rí wípé bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí òun ò ní lè ṣe bẹ́ẹ̀ mọ́. ó ní torí náà nǹkan wà fil haqiqati tahaqqaqa ma aradtu ó ní àmọ́ ìlérí tóun ṣe àdéhùn tóun ṣe fáwọn èèyàn òun ò ṣaláì mú àdéhùn náà ṣẹ. ìpinnu tóun ní tẹ́lẹ̀ ìpinnu náà ò ṣaláì wá sí ìmúṣẹ. ó ní wàlẹ̀ àádá tawaqqaftu inda Rabbin faqat torí náà nǹkan ìlànà tó ń fẹ́ gbé jáde àwọn announcement yẹn àwọn pamphlet kéékèèké tó ń fẹ́ ṣe kó jẹ́ bíi 40 òun ò ní lè ṣe tó bẹ́ẹ̀ mọ́ torí náà nǹkan òun ti dúró níbi orí ẹlẹ́ẹ̀kẹrin yìí fala isdarul an ó ní torí náà nǹkan kí ayé má retí àwọn announcement tí òun ti ṣàdéhùn ẹ̀ tẹ́lẹ̀ náà famisli ma faradallahu subhanahu wa ta'ala awwal al-amri 50 salah Ghulam Ahmad wa fẹ́ fún wa ní àpèjúwe ṣẹ́rí nísìn anabi sallallahu alaihi wasallam ń tó sọ fún wa òun náà ni pé kí a máa pé àdéhùn tó ṣe òun náà ni wípé òun fẹ́ kọ ìwé náà ní kéékèèké yóò jẹ́ bíi 40. gbogbo wáyá Ọlọ́run rí wípé iṣẹ́ yẹn kò ní lè tẹ̀síwájú ẹ jẹ́ kóun fi máa lórí 4. Ghulam Ahmad wa fẹ́ fún wa ní ẹ̀rí ọ̀rọ̀ náà gbogbo yẹn lè ṣàdéhùn nǹkan 40 kó sì mú 4 wá kó sì dúró ńbẹ̀ kó sì má ṣe Ọlọ́run. òun náà ni wípé ó ní Ọlọ́run bá lè kí ọ láti kọ́kọ́ ṣe ìrun kíkí fún wa ní 50 yẹn 50 times lójúmọ́ kó tó di wípé Ọlọ́run tó padà wá gé ìrun náà kù ó wá sọ di 5 fún wa. ó ní wàá tóbi wàá tábàrọ̀ al-khamsa 50 tó ń ti bẹ́ẹ̀ náà Ọlọ́run ló wọ́n máa fún wa ní ládàá 50 náà lórí ìrun 5 tí a bá kí lójúmọ́ torí pé ìrun kọ̀ọ̀kan pẹ̀lú ládàá 10 yẹn ni pé iṣẹ́ olóore kan èyí ò ní ládàá 10 lórí ẹ̀. ó ní fa anal akhar Ghulam Ahmad ní nígbà tó jẹ́ pé Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ṣàdéhùn 50 ó mú 5 wá ó dà òun Ghulam Ahmad náà òun náà jọ Ọlọ́run nìyẹn òun fi yẹn náà kọ́ṣẹ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí kí ìwé tó ń fẹ́ kọ yìí tó ń bá ní kó ń ṣe ní 50 nígbà tó já sí wípé ẹyọ kan nú ẹ̀ tó ń rò pé yóò máa bíi péjì 2-3 ni ló wá lọ ń di bíi péjì bíi 20 bíi 30 torí náà nǹkan lòun ṣe fẹ́ fi mọ́ níbi tó ń dúró sí yìí kó lè bá rọrùn fún àwọn tó ń ka ìwé òun
kó lè rọrùn fún wa láti kà wa unhi ونتخفيفا على القراء وأنهي هذا الكتاب ببعض النصائح لأبناء جماعتي torí náà ńkọ́ òun ó fi ìwé náà òun ó fi máa lórí ẹlẹ́ẹ̀kẹrin òun ní lọ sórí ogójì mọ́ kó lè bá a rọrùn fún àwọn ọmọlẹ́yìn òun. torí náà ńkọ́ àti wípé òun á fi àwọn ọ̀rọ̀ ìṣítí kan parí ìwé náà tí a pè ní arba'in. mo lérò pé a ti rí nísìnyí wípé ọ̀daràn márùn òun náà ni ànábì àgbà nínú fún ìjọ ahmadiyya tí í ṣe olùdásílẹ̀ àgbà yẹn Gulam Ahmad tó ṣe rẹ̀ ládàáwò fara yìí òun náà ni wípé yóò mú irọ́ tó tóbi yóò lẹ̀ mọ́ ọlọ́run yóò lẹ̀ mọ́ anabi sallallahu alayhi wa sallam yóò lẹ̀ mọ́ alukuran yóò lẹ̀ mọ́ adisi anabi sallallahu alayhi wa sallam eléyìí burú jáì pátápátá gbà ọba àlekèọlá kò ṣàdéhùn fa àgbọ̀ nínú àkọọ́lẹ̀ kankan wípé ọlọ́run ṣàdéhùn fa anabi sallallahu alayhi wa sallam wípé ìwọ Muhammad wá gba ìrun 50 àrínú àkọọ́lẹ̀ kankan sì nínú àkọọ́lẹ̀ kankan wípé anabi sallallahu alayhi wa sallam gbà tó ń lọ Isra wal Mi'raj nítorí sọ fáwọn yẹn ni pé mò ń lọ gba ìrun 50 wá fún yín torí náà kọ́ ìrun 50 lẹ́ẹ̀ máa kí ǹjẹ́ àrí kàńbì kan èèyàn máa mi nẹ́sìn Islam ìdí tí mo ṣe ń béèrè ni pé ọ̀nà wo ní yíyapa àdéhùn tí Gulam Ahmad ṣe fáwọn èèyàn ẹ̀ àtàwọn aráàlú ẹ̀ ọ̀nà wo ló gbà jọ ṣíṣe ìrun ní fúfúyẹ́ fún àwa mùsùlùmí lẹ́yìn ìgbà tọ́lọ́run ṣe ní 50 kó wá ṣe ní 5 lójúmọ́ ọ̀nà wo ló gbà jọra wọn a rí pé béèrè tí mo béèrè síwájú yẹn ni pé ọlọ́run ò bá wa ṣàdéhùn pé 50 la máa kí bẹ́ẹ̀ sì ni anabi sallallahu alaihi wasallam náà sọ pé mò ń lọ Isra wal Mi'raj o ẹ̀yà máa palẹ̀ mọ́ o kẹ́ lọ́ máa ṣe exercise kalẹ̀ torí ìrun yín 50 lẹ́ẹ̀ máa kí láti ní ìlọ anabi sallallahu alaihi wasallam ò sọ bẹ́ẹ̀ so bó o la ṣe mú ọlọ́run wa ní ọba tí ìyapa àdéhùn Gulam Ahmad ń fi ọlọ́run wé rẹ̀ ó ń fi rẹ̀ wé ọlọ́run lórí irú àlámàrí yìí ẹ má gbàgbé pé irú tó jọba yìí náà ó ti ṣe irú ẹ̀ síwájú náà níjọ́ tó gbàgbé àbíjọ́ tó gbowó tó ní káwọn èèyàn contribute òun fẹ́ defend Islam pẹ̀lú ìwé kan tí wọ́n àkọ́rú ẹ̀rí ìwé náà tó já sí pé ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìmísí àwọn èèyàn gbìyànjú wọn jà fitafita àrídíẹ̀ nínú àwọn èèyàn nínú àwọn tọ̀nkùlú tí wọ́n fowó púpọ̀ lẹ̀ a sì rí díẹ̀ nínú àwọn mẹ̀kúnnù àwọn náà pọ̀ lóǹkà díẹ̀ ẹ rí ọ̀rọ̀ wọn kà níbẹ̀rẹ̀ al-Barahin al-Ahmadiyya ti Gulam Ahmad fún rẹ̀ náà àwọn náà fowó sílẹ̀ pé kíwé náà lè jáde torí kálukú ń retí ìwé tí wọ́n àkọ́rú ẹ̀rí tí ó jẹ́ kí kèfèrí ó panumá lára ẹ̀sìn Islam tí ó jẹ́ kí ẹrù ẹ̀sìn Islam tí wọ́n máa ba kèfèrí tí ò ní jẹ́ ká lè máa fẹnu gún ẹ̀sìn Islam mà torí pé èsì ọ̀rọ̀ wọn ti jáde látẹnu anabi gbẹ̀yìn ayé anabi wal asri tí í ṣe Gulam Ahmad yẹn anabi al asri anabi ìgbẹ̀yìn ayé gẹ́gẹ́ bí ó ṣe pè rẹ̀ anabi al asri ó ní wal asri òun ní àsìkò tóun ní ọlọ́run pè ní wal asri òun náà la fi ń pè ní anabi wal asri kí ọlọ́run kó ṣọ́ ẹnu wa kó ṣọ́ làákàyè wa tó gbà owó náà tó gba gbogbo owó tó gbà àjọ tán táwọn èèyàn gbìyànjú bí wọ́n ṣe lágbára mọ́ láti lè dá síṣẹ́ ọlọ́run náà ó tún ta àwọn ìwé náà ó ní ẹ máa kó wá tẹ́ bá ti san owó àsánlẹ̀ ìwé yẹn ó tètè jáde ṣùgbọ́n ẹ̀yìn ọ̀rẹ́ yìí Gulam Ahmad padà fi ìwé náà máa lórí 5 ó ní òun ò ní lè tẹ̀síwájú mọ́ ìwé náà 50 volumes òun lòun kọ tẹ́lẹ̀ so torí náà kò wọ́n á dó lórí 5 ìtorí pé kì í dùn kó pọ̀ o ṣókí báyìí òun náà ni ọbẹ̀ oge òun Gulam Ahmad òun ò ní lè tẹ̀síwájú mọ́ o àwọn èèyàn ní ó yapa àdéhùn ní ọ̀tọ̀ àdéhùn tó ṣe ó ní láti mú àdéhùn náà ṣẹ ó wá yàn kúnra ni ṣáàrí pé o kọ̀wé 50 fún wa torí pé àdéhùn tó ti ṣe tẹ́lẹ̀ nìyẹn ó ní èmi náà fi jọ ọlọ́run ni ọlọ́run ṣàdéhùn ọ̀run 50 ọlọ́run sì fún àwa mùsùlùmí pé ká máa kí 5 ní ẹ̀yìn ọ̀rẹ́ yìí ó náà láì sọ fún wa yìí pé ẹ ti agbé Gulam Ahmad ẹ gbé lẹ́nu sọ́hùn ẹni kó dákẹ́ ó gbé ẹnu òṣì ẹnu tó rùn ẹnu tó ti bàjẹ́ yẹn ẹnu ṣáláńgá ẹni kó gbé sọ́hùn ṣé ọlọ́run bá wa náà ló ń fi ẹ̀sùn yíyapa àdéhùn ló ń fi ń kàn ta ló dàbí ọlọ́run gan ọlọ́run bá lè kí ọlá sọ pé wa ma qadarullaha haqqa qadrihi àwọn èèyàn wọn yóò pàtàkì ọlọ́run wọn àti ẹ̀ máa bàbàrà ọlọ́run wọn àti ẹ̀ gbé ọlọ́run bá wọn tóbi wọ́n sì ń fira wọn wé ọlọ́run lọ́nà wo sí wo ọ̀nà wo sí wo ọba àlekè ọlá ọba tí ò fẹ́ kára ní àwọ̀ ẹ̀dá ẹ̀ tó bá ṣèrun ní 50 fún wa níbẹ̀rẹ̀ ó wá lo anabi Musa alayhi salatu wasalam ní sábàbí kí irun yẹn fi jẹ́ ní tí àdínkù ó bà látọ̀dọ̀ ara ẹ̀ láì ṣe pé ẹnìkan kan fọ́ọ̀sì ẹ̀ torí pé ọba náà ló sọ fún wa wípé ẹnìkan ò lè yí ọ̀rọ̀ òun ọlọ́run ọba padà má yubaddalu ladayyal qawl ẹnìkan ò lè pa ọ̀rọ̀ òun ọlọ́run ọba dà nítorí òun bá ti sọ òun ti sọ náà nìyẹn kò sẹ́ni tó lè yí àṣẹ òun ọlọ́run ọba padà ṣùgbọ́n ọlọ́run lo anabi Musa alayhi salatu wassalam ní sábàbí fún àlèhùnmá yìí kí irun náà kó fi di ní tí ọlọ́run ọba bá gbé fúfúyẹ́ ṣe ní fúfúyẹ́ kúrò ní 50 lọ sí 5 péré yẹn ni pé ó wu ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ọba tí sọ pé màá ṣe báyìí tó bá rí pé èèyàn lẹ́tọ̀ọ́ sí kò ní ṣe ọba tí ó já sí pé tó ní òun ò ní ṣe tó bá wu ọlọ́run ọba tó rí pé ẹ̀dá yí iṣẹ́ ọwọ́ ẹ̀ padà ọlọ́run á tún padà wá ṣe bẹ́ẹ̀ fún onítọ̀hún yẹn òun náà lọ́ba náà ọ̀nà wo ni Gulam Ahmad fi jọ ọlọ́run ọba lẹ́kìọ́lá pẹ̀lú irú ìwàkiwà yìí ni mo sọ wípé
tàbá ní ká mú àwọn irọ́ ẹ̀ àkọ́kọ́ nu rọ́ òun náà lélẹ́yìí ní wọ́n fẹ́ kọ pamphlet 40 kí ló ṣòro ń bẹ láàrin oṣù mélòó ni ó fi kọ́ òun ṣe tó gbàsìkò pàápàá jùlọ ẹni tó claim wípé ọlọ́run ti kọ́ òun ní gbogbo ìmọ̀ kò sì séèyàn kankan tó ní ọlá lórí òun náà ní Ghulam Ahmad yìí ládùúgbò ṣe wá nímọ̀ tó bọ́lọ́run ṣe kó gbogbo ìwé ayé yìí sínú ọpọlọ ẹ̀ àìmọye encyclopedia bọ́lọ́run ṣe kó sínú làákàyè ẹ̀ kó wá lè tẹ̀síwájú kó fulfill promise ẹ̀ tí wọ́n sì padà máa fi bú wípé ìwọ ànábì ọlọ́run ìwọ tó pé ẹlànàbí tó wá ṣàdéhùn ìwé 40 fún wa tó wá kọ 4 péré tó ló tó olófin jọ ọlọ́run ó ṣàdéhùn ìwé 50 volumes fún wa ó wá kọ 5 péré olófin jọ ọlọ́run ṣe rí pé ó di ìwé méjì báyìí ìwé arba'in àti ìwé albarahinul ahmadiyya albarahinul ahmadiyya ó promise 50 volumes ó kọ 5 péré ó lóun ò yá pàdéhùn ẹ wá wò èyí tó wá burú jù ń bẹ yẹn òun náà ní wípé nínú albarahinul ahmadiyya volume 5 tàbá wo page 8 àbí page 9 ń bẹ ó ń sọ ń bẹ wípé òun ò yá pàdéhùn torí pé yàtọ̀ tó wà láàrin 50 àti 5 yàtọ̀ díẹ̀ báyìí náà ni òun náà ni 0 dẹ̀ ní kò ní túmọ̀ ṣe rí i pé Ghulam Ahmad lóòótọ́ ká má sọ nǹkan mi ṣé ó jọ ọlọ́run báyìí ṣé bí ọlọ́run ṣe ń ṣe calculation ti tiẹ̀ náà nìyẹn yẹ pé 50 àti 5 wọn yàtọ̀ fúnra wọn púpọ̀ ẹnu àlàfo díẹ̀ bíi 0 báyìí òun náà ni ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì so ó ní kò sì ní túmọ̀ wọn ni yasuf billah so Ghulam Ahmad kì í ṣe pé parọ́ ń bí nìkan bí ó ṣe pé ó parọ́ mọ́ ọlọ́run bá lè kí ọlá ẹni bí ni ẹni èṣù ọmọlẹ́yìn Ṣaitan òun náà ni Ghulam Ahmad ló jẹ kò lè jẹ́ àyànfẹ́ Rahman torí pé ọlọ́run bá lè kí ọlá sọ pé wa man azlamu mimman iftara ala Allahi kadhiban aw qala uhiya ilayya wa lam yuha ilayhi shay' wa man qala sa'unzilu misla ma anzala Allah suratul an'am Quran chapter 6 verse 93 ọlọ́run bá lè kí ọlá sọ pé ẹni tí ẹ̀ṣẹ̀ fi pọ̀ jù lọ́dọ̀ òun ọlọ́run bá lẹ́ni tó dáadáa pààrọ̀ mọ́ òun ọlọ́run ọba alékeọlá ọlọ́run kó má ṣe wá ní òpùrọ́ eléyìí ń jẹ́ àkọ́kọ́ irọ́ nínú òwe tí Ghulam Ahmad ti kì wá nílò pé kí a máa pé àdéhùn kí a sì máa parọ́ ẹ bá wo page 120 bẹ́ẹ̀ láti kà jáde wípé òun ti ṣàdéhùn ìwé yìí pé yóò tó 40 pamphlet tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìnyí òun nílé tẹ̀síwájú mọ́ òun á jẹ́ kó máa lórí 4 péré wá ń wá àtàmà láti fi rẹ̀ jọ ọlọ́run ọba alékeọlá ọba tí ṣàdéhùn tí kì í sì yapa àdéhùn ẹ̀ ǹjẹ́ Ghulam Ahmad náà bóun náà ti bó ti rí ǹjẹ́ ó ṣeé ṣe kẹ́nìkan ṣàdéhùn kankan fún un pé tó bá wà ó wà wá gba 10,000 rupees gẹ́gẹ́ bí owó tí wọ́n ń ná lọ́dọ̀ wọn nílùú wọn ó wá dé kó ń tọ́ yẹn sọ pé 10,000 yẹn tó máa ṣẹlẹ̀ náà ni pé mi nílé fún ẹ tó bẹ̀ mọ́ wàá gba iye báyìí torí pé mi fẹ́ kó wàhálà báyìí kó máa di pé wàá tó nídìí ẹni tó ṣe máa fọn yà fún tẹ̀lé ẹlẹ́yìn lọ́lé bí bó ṣe sọ ń bì yí pé wọn ò fẹ́ kí ìwé yìí kó tóbi jù fáwọn èèyàn wọn ni kó lè rọ̀ wọ́n lọ́rùn láti kà ìwé mélòó ni pamphlet 40 ìwé tó ní kò ní ju page bíi mélòó báyìí lọ ok 20 pages lọ́nà 40 kò sí nǹkan kan tó burú mẹ́ àlàyé ni olóòfẹ́ ṣe fáwọn èèyàn torí pé ńgbà tí ó ṣàròyé nínú arba'in yìí kẹ́lẹ́ mọ̀ pé òpùrọ́ lọ́gbẹ́ nìyí ọ̀pọ̀ òwe mi wà tó já sí pé ó kọ́ tẹ̀lékù báyìí ni gbogbo 40 volumes sí 40 pamphlet tí wọ́n ń sọ yìí kò tówe kò lè juwé Mir'atu Kamalatil Islam lọ àbí ìwé Haqiqatul Wahyi so kì bá kúkú gbìyànjú kó fulfill promise ẹ̀ kọ́ mọ́ àdàbí èbú ayérayé fún ṣùgbọ́n kọ̀ láti ṣe bẹ́ẹ̀ nítorí pé ọba àlekèọlá ó máa fẹ́ tàbùkù ẹ̀ náà ni mi ò jẹ́ kó pé láwọn abala yìí abẹ́ ọlọ́run ọba àlekèọlá kó ṣàánú àwa kúrò níbi irú àmà dáadáa parọ́ mọ́ ọlọ́run ọba àlekèọlá ọba ọlọ́lá gíga kó ṣọ́ ẹnu wa kúrò níbi máa dáadáa parọ́ mọ́. nínú àwọn claims Ghulam Ahmad òun náà ni wípé ó ní wàmín àyàtì sídìkì nínú ìwé Mir'atu Kamalatil Islam page 285 ó ń sọ ń bẹ̀ lọ́wọ́ sàlẹ̀ second to the last paragraph ó ní wàmín àyàtì sídìkì nínú àwọn àmì tẹ́fì mọ̀ pé ọlọ́run ló rán Ghulam Ahmad wá sáyé àwọn ti sọ pé kò sáyé ní kankan tọ́lọ́run rán wá sáyé lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam tànàbí Isa kéésì ọ̀tọ̀ ní ẹ̀fì yẹn sílẹ̀ á máa ṣàlàyé ńgbà tàbá débẹ̀ ó ní wàmín àyàtì sídìkì annahu ta'ala waffaqani bittiba'i rasulihi waqtida'i nabiyyihi sallallahu alayhi wa sallam ó nínú oore tọ́lọ́run ṣe fún òun náà ni wípé ọlọ́run fi òun ṣe kòńgẹ́ pẹ̀lú kóun tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run waqtida'i nabiyyihi bákan náà òun kóun sì máa kọ́ ṣe ànábì rẹ̀ nínú èdè lárúbáwá tí lárúbáwá sọ pé iqtada bihi tamani iqtada wọn á lo bá arafi jari láti lè fi ṣe tààdí pẹ̀lú kẹ́límà yẹn torí pé iqtada wọn à ní sọ pé iqtadahu torí pé fíìlì lázim ni wọn á lo bá ṣùgbọ́n Ghulam Ahmad sọ bíi pé waqtida'i nabiyyihi rí ànábì ọlọ́run ànábì tó ń jẹ́gi ànábì tí ó ń jẹ́gi ọ̀dà tó bá já sí wípé eléyìí jẹ́ mistake àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ni á padà máa mà bóyá àwọn ọmọ lẹ́yìn ní tútùkùtù torí pé
ìwé ẹ̀ náà Mir'atu Kamalatil Islam ẹni tó ṣe tarjama ẹ̀ náà ni Abdulmajid Amir. so bó sì já sí wípé eléyìí náà nínú ìwé Ghulam Ahmad bó ti wà ń bẹ̀ láti ilẹ̀ òun náà ni wọ́n ṣe twin á padà máa ma ó ní fama ra'aytu athara min athari nàbí ẹ̀ máa gbọ́ inú irọ́ mi irọ́ ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí àbí jù bẹ́ẹ̀ lómi láti ẹ̀fẹ́ kábóyá àti mẹ́ńsàn mẹ́rin márùn-ún nínú ọ̀rọ̀ ẹ̀ gan ní ìsìnká torí pé èyí tó pọ̀ jù nínú ọ̀rọ̀ ẹ̀ náà irọ́ náà ni. ó ní fama ra'aytu athara min athari nàbí sallallahu alaihi wasallam wọn ò mọ asaru kan nínú àwọn asaru anabi sallallahu alaihi wasallam illa qafawtuhu wọn mọ orípa kan ní orípa anabi sallallahu alaihi wasallam àfi kó jásí pé òun tẹ̀lé anabi mbẹ́ wọn mọ orípa kan kò sí súnà kan tó nínú súnà anabi àfi kó jẹ́ pé òun mọṣẹ́ wàlá jabalan min jibalil mushkilati illa alawtuhu wọn sì rí òkè kan nínú àwọn òkè ìṣòro àfi kó ń gorí àwọn òkè náà wa alhaqani rabbi billadhina hum yan'amun ọlọ́run bá lè kí ọlọ́wọ́ fi hàn lépa bá àwọn ẹni ìgbádùn yẹn àwọn aṣuada àwọn as-salihun àwọn as-siddiqun àwọn al-anbiya ọlọ́run fi hàn lépa bá gbogbo àwọn ẹni rẹ̀ náà ẹ̀rí nígbà yìí pé Ghulam Ahmad ní òun ò fi orí pa ànábì kan sílẹ̀ àfi kóun tẹ̀lé ẹ dákun ǹjẹ́ orí bẹ́ẹ̀ ṣé ama Ghulam Ahmad lẹ́ni tí í ṣe súnà lẹ́ni tí tẹ̀lé ìlànà tànàbí pẹ̀lú bí gbèsè ayé ẹ̀ ṣe kún fún gbogbo àwọn ìwà ọmọ àgbòrò ọmọ gáràjì ọmọ abú sòkòntàn yẹn máa sọ pé ẹni rẹ lòun ò fi súnà ànábì kan lẹ̀ láì ṣe irú ọ̀rọ̀ yìí yàtọ̀ fún pọ́n parọ́ ṣe ló ń yẹ̀yẹ̀ ànábì sallallahu alaihi wasallam torí pé gbogbo àwọn ìlànà yìí tó rìn yẹn kì í ṣe súnà ànábì sallallahu alaihi wasallam súnà ṣètánì ni wàlẹ̀ ìyáàzù billah. nínú àwọn gbáǹkọ́gbì irọ́ èyí tí a bá lọ́dọ̀ ànábì àgbà ìjọ Ahmadiyya naam àfáà Ghulam tí wọ́n ní àwọn ò láṣìṣe àwọn ò níbi táwọn kù sí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú ìwé wọn tí wọ́n pè ní Nuzulul Masih page 202 wọ́n máa tún fẹ́ parọ́ kan bíi irú rẹ̀ wò ẹ̀wù nutira Mawahibur Rahman ẹ̀wù page 3 ń bẹ̀ àfáà Ghulam sọ pé inni mru'un yukallimuni rabbi wa yu'allimuni min ladunhu wa yuhsinu adabi wa yuhi ilayya rahmatan minhu fa attabi'u ma yuha wa ma kana li an atruka sabilahu wa akhtara turuqan shatta wa kullu ma قلت من أمره وما فعلت شيئا عن أمري وما افتريت على ربي الأعلى وقد خاب من افترى afa sọ wípé gbogbo ń táwọn bá ń sọ ọ̀rọ̀ ẹnu àwọn àtọ̀dọ̀ Ọlọ́run ló ti ń wá torí pé àwọn ti parọ́ àwọn ìdáadáa parọ́ mọ́ Ọlọ́run níta wọn gbogbo ń táwọn bá wí gbogbo ń táwọn bá ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run òun náà ni àwọn fi ń ṣe é wọn ni wà má fìtàrọ ìtún ala rabbiyal a'la àwa kì í dáadáa parọ́ mọ́ ọba wa ẹni tó ní gbogbo tóun bá sọ ọ̀rọ̀ Ọlọ́run ni gbogbo tóun bá ṣe ọ̀rọ̀ Ọlọ́run ni ilẹ̀ rò pé ẹni náà ó jẹ́ bẹ́ẹ̀ kẹ́ ni àwa wò gbèsè ayé àrí pé ó ṣe mẹ́wàá lóòótọ́ ó ṣe wérewère léyìí tó ju tó bú kọ lọ Wallahul musta'an. lẹ́ẹ̀kan nínú tírà Mir'atu Kamalatil Islam Ànábì ìjọ Ahmadiyya sọ wípé òun ò ṣe nǹkan kan àfi kó já sí wípé òun ò fi nǹkan kan sílẹ̀ àfi nínú ìlànà tànàbí sallallahu alaihi wasallam àfi kó já sí wípé òun ṣe òun ò fi súnà ànábì kan sílẹ̀ òun ò fi asàrò ànábì kan sílẹ̀ àfi kóun tẹ̀lé yẹni pé ẹ̀sìn pé sára Ghulam Ahmad yàrá pé irọ́ nìyẹn bí yẹn bá ní gbogbo ẹ̀sìn lòun ṣe òpùrọ̀ lónítọ̀hún yẹn ẹ pè ní kadhab ẹ pè ní afaq. bákan náà nínú tírà al-Istiftah ẹ lọ sí page 21 bẹ́ẹ̀ Ghulam Ahmad sọ ń bẹ̀ wípé ولا يقول هذا العبد إلا ما قال النبي صلى الله عليه وسلم ولا يخرج قدما من الهدى أو من الهدي من الهدى ó ní ẹrú Ọlọ́run tẹ́ ń wò tó ń bá yín sọ̀rọ̀ yìí yẹn wo Ghulam Ahmad kò sọ nǹkan kan kò dín kankan tẹnu ẹ̀ jáde rí àyàfi ohun tó jíṣẹ́ Ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam tó sọ òun náà ló Ghulam Ahmad sọ wala yukhriju qadaman min al-huda bẹ́ẹ̀ sì ni òun ò ṣe nǹkan kan kí nǹkan yẹn kó wá jábùkù kó má bàa ìmọ̀nà Ọlọ́run ọba mu torí pé gbogbo tó ń bá ṣe gbogbo gbèsè tó ń bá gbé pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba ni. nígbà tá a wò gbèsè ayé Ghulam Ahmad ǹjẹ́ téèyàn bá ní ya kèfèrí ǹjẹ́ yẹn gbọ́dọ̀ fi gbogbo ohun tí ó tọwọ́ ẹ̀ jáde gbogbo ohun tó tẹnu ẹ̀ jáde lọ́rọ̀ àti ìròrí burúkú ètò gbé jáde ǹjẹ́ a gbọ́dọ̀ fi tì sọ́dọ̀ Ọlọ́run ọba ká ní pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba ni eléyìí fi ń ṣe gbogbo ẹ̀. àwọn tí kílèmù rú eléyìí náà làwọn ànábì Ọlọ́run gidi tó ń ti bẹ́ẹ̀ náà a tún rí ànábì kan kó máa kílèmù rú ẹ̀ pé gbogbo tó ń bá ṣe gbà pọ́ Ọlọ́run ló ṣe torí pọ̀rọ̀kọ̀rọ̀ ni olú ẹ̀ ó kù sábàlá wahdatul wujud wípé Ọlọ́run lòun òun náà ni Ọlọ́run àbí al-ittihad irú èyí tí Ghulam Ahmad ń pèpè sí torí pé orí rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run
ó sì rí ẹ̀ gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí a ṣe padà máa rí àwọn traces irú ẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ tí a padà máa kà fún ọ ló ń jẹ́ kí irú ọ̀rọ̀ yìí máa jáde lẹ́nu ẹ̀ torí èèyàn lèèyàn ń jẹ́ èèyàn ń yàgbẹ́ èèyàn ń ṣu èèyàn ń tọ̀ kí wọ́n sọ pé gbogbo ohun tóun bá ṣe àṣẹ ọlọ́run ni bí ìgbà pọ́lọ́run ló ṣe é ni orí náà kọ́ irú ọ̀rọ̀ burúkú báyìí kò gbọ́dọ̀ máa jáde lẹ́nu ẹni tó pè rẹ̀ ní mùsùlùmí gidi ká tó wá sọ wípé òjíṣẹ́ ọlọ́run àbí ọ̀kan nínú àwọn àtàyè ṣe. nínú ta màmá Ghulam Ahmad Al-Qadiani ìyẹn olórí ìjọ Ahmadiyya òun náà ni irọ́. mo ní láì ní ṣàbòsí fún Ghulam Ahmad mo gbìyànjú láti mú àwọn ọ̀rọ̀ ẹ̀ wá èyí tó já sí wípé ó ń jẹ́ kó yé wa wípé Ghulam Ahmad ò pèpè sídìí irọ́ kò sọ fáwọn èèyàn pé ẹ máa parọ́ tí a bá rí gbólóhùn kan èyí tí ó ń tọ́ka sí wípé ó dàbí ẹni pé ó gbarọ́ láàyè ó ṣe pàtàkì kí á dá padà lọ síbi àwọn gbólóhùn èyí tí a ti kà jáde léyìí tó ti ń sọ fún wa pé irọ́ pípa ó burú púpọ̀ ó dàbí ẹni pé kíyàn ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run ṣùgbọ́n ǹjọ́ àwa dàbí kẹ́ni tí ó sọ fún wa wípé kò dá kíyàn máa parọ́ ẹni tó parọ́ bí ẹni ó ṣe kèfèrí ni ǹjọ́ dá ká bárọ́ nínú ọ̀rọ̀ onítọ̀hún yẹn ṣùgbọ́n gbà tó tá a wá lọ tá a wá àbọ̀ mo ti mẹ́ńṣàn díẹ̀ fún wa nínú àwọn irọ́ ẹ̀ ṣe lárí pé irọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ìgbésí ayé Ghulam Ahmad títí tó fi dópin ayé ẹ̀ irọ́ ni nínú ẹ̀ náà láti mú díẹ̀ díẹ̀ láti fẹ́ fi díẹ̀ hàn wá nínú àwọn gbàǹkọ̀gbì irọ́ náà àkọ́kọ́ láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé Ghulam Ahmad Al-Qadiani òun náà ni wọ́n ti máa irọ́ nínú àwọn irọ́ kàǹkà àti ẹ̀fẹ́ máa múrọ́ kéékèèké bí irọ́ tí yàn pamọ́ lọ́hùn àbí irọ́ nídìí ọ̀rọ̀ owó Ghulam Ahmad gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ ṣe gba ìgbàwọ́ ọ̀rọ̀ yìí ìyẹn Bashiru Ahmad ọmọ Ghulam Ahmad ó ní haddathatni walidati ìyá mi bá mi sọ̀rọ̀ ìyá mi sọ fún mi qalat ó ní indama kana al-masihu al-maw'ud shabban li-istilami ar-ratib at-taqa'udi li jaddik wa dhahaba khalfahu Mirza Imamuddin ó ní nígbà tí Ghulam Ahmad wà ní ọ̀dọ́ tí wọ́n wá rán wípé kó lọ gba owó fẹ̀yìntì bàbá ẹ̀ wá ìyẹn pension tí bàbá ẹ̀ máa ń gbà lóṣooṣù ìgbà tí Ghulam Ahmad ń lọ ẹnìkan náà àwọn mọ̀lẹ́bí ẹ̀ tí wọ́n ń pè ní Mirza Imamuddin lòun náà bá tẹ̀lé bóyá Ghulam ló ṣẹ́wọ́ sí ni pé ọ̀rẹ́ ó gbádùn jàre jẹ́ ká lọ wọ́n rán mi iṣẹ́ kí n lọ gbowó wá ìyẹn náà gbọ́ pé owó ni etí ẹ̀ ń ná wọn ìgbà tí Ghulam Ahmad gba owó náà tán ó wà nínú tàn yẹn wípé wà indama stalama ar-ratiba akhadhahu Imamuddin bi khida'ihi wa tahayyul alayhi fi mishwarin kharija Qadian ó ní Imamuddin ọ̀gbẹ́ni ọmọ àdúgbò ọmọ àgbòrò tí ó tẹ̀lé Ghulam Ahmad jáde yìí àbí tí Ghulam Ahmad pè pé jẹ́ ká jọ lọ gba owó yẹn wá wọ́n ní ni gẹ́gẹ́ bí ọmọ Ghulam Ahmad ṣe mú ìtàn yìí wá nínú ìwé tí wọ́n pè ní Siratul Mahdi ìwé tí ó jásí pé òdu ni kì í ṣe aláìmọ̀ fún olóko ìjọ Ahmadiyya Siratul Mahdi story number 49 yẹn riwaya atasin àwa al-arba'un òun náà ni ọ̀rọ̀ yìí wá wọ́n nígbà tán gbowó yẹn tán ní Imamuddin bá tan Ghulam Ahmad gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ń bẹ̀ àmì tó tàn àwọn náà méjèèjì wọ́n ló bá tan Ghulam Ahmad pé jẹ́ ká ṣeré jáde jàre wọ́n bá ṣeré jáde kúrò ní abúlé kó tí wọ́n bí Ghulam Ahmad sí tán pè ní Qadian wọ́n jáde kúrò nílùú wọn lọ sí ìlú òdì kejì badala àyà àti àbíhi ila Qadian kàkà kí ó gbé owó yẹn owó tó lọ gbà owó pension bàbá ẹ̀ kó gbé padà lọ sí Qadian kó lọ fi jíṣẹ́ wàzọ́là yatanaqalu bihi min makanin ila makan òun náà ni àwọn méjèèjì bá jọ ń lọ káàkiri wọn kó láyè kan bọ́ síbòmí hatta baddada kulla nuqud wàzọ́là yatanaqalu bihi ló bá bẹ̀rẹ̀ sí ní mú káàkiri nítorí sọ bí òun náà ni pé Imamuddin bẹ̀rẹ̀ sí ní mú Ghulam Ahmad káàkiri títí tí ó fi ná gbogbo owó yẹn tán summa tarakahu lẹ́yìn náà nígbà tó yẹn tán ló bá jù lẹ̀ ló bá ju Ghulam Ahmad lẹ̀ ó wá pàátì wa dhahaba ila makanin akhar ló bá gba bùnmí lọ́n tiẹ̀ wọ́n ní Imamuddin yíyà lẹ́yìn Ghulam Ahmad nígbà tí ó ti ná owó tán àmì tó náwó tán náà méjèèjì tánà ní kó lọ gbowó wá ṣé ìrántí Ghulam Ahmad náà ní kó lọ gbowó wá Imamuddin wọn ló wá bẹ̀rẹ̀ sí ní mú Ghulam Ahmad káàkiri ìjọ Ahmadiyya nú ọ̀rọ̀ yìí wọn àkọ́ kó kílẹ̀ dáadáa ta ló ná owó náà nàkúnà nínú àwọn méjèèjì ni àbí Imamuddin ló ná owó káàkiri ṣùgbọ́n táwọn ní pé wọ́n ní Imamuddin bẹ̀rẹ̀ sí ní mú Ghulam Ahmad káàkiri wọ́n jọ ń ṣe fàájì káàkiri àbí kẹ́ ó ń ṣe fàájì káàkiri ẹ jẹ́ ká gbọ́rọ̀ sí ìjọ Ahmadiyya lẹ́nu bí wọ́n ṣe ń tù ìjọ tí ò fẹ́ lò làákàyè rárá wọ́n ṣe làákàyè pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ wọ́n ní Ghulam Ahmad òun náà bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Imamuddin gọ́gọ́gọ́ káàkiri owó tí bàbá ẹ̀ ní kó lọ gbà wá owó pension
ọ̀gbẹ́ni tí bàbá òràn tẹ̀lé ìyẹn gba owó lọ́wọ́ ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní nànàkúnà káàkiri oúnjẹ súyà òun ra mẹdẹmẹdẹ káàkiri owó yẹn ti ẹ̀kọ́ débi pé kì í ṣe ní tíyẹn lè nà tán ní òru kan náà ẹ̀jẹ̀ máa bá ìtàn lọ jàre. so ńgbà tó owó yẹn bá tán ló bá yà lẹ́yìn Ghulam Ahmad fasha'ara al-Masih al-Maw'ud bil-khajal ẹ̀rí wọ́n ṣe ń pè ní al-Masih al-Maw'ud wọ́n ní mẹsáyà gbẹ̀yìn ayé atáyé ṣe lójú bá tì ní ò bá lè padà sílé àbẹ́ ìrà atáyé ṣe ọlọ́mọdé àgọ́fà ẹni àmì fa bí àwọn ará lọrin wàlámù yarji ila al-bayt kò bá lè padà sílé ojú ti Ghulam Ahmad pé òun tán ní kóun lọ gba owó pension owó fẹ̀yìntì bàbá òun lòun ò bá lè lòun ò wá rówó náà mú délé kò yẹ kóun padà sílé báyìí wa aisu inna jaddaka kana yuraghibu aw yarghabu dawman fi tawzifihi ọmọ Ghulam Ahmad ti ṣe Bashiru Ahmad ó ní ìyá wọn sọ fún un pé bàbá tó bí bàbá rẹ̀ sì ní ìyẹn bàbá Ghulam Ahmad ó ló ti ń fẹ́ kí Ghulam Ahmad kó gba iṣẹ́ ìjọba àbí pé kó ṣiṣẹ́ yẹn pé kóun náà níṣẹ́ tí ó máa gbowó oṣù ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí Ghulam Ahmad gbọ́rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu faqad tawajjaha ila baldati Sialekot ó ní Ghulam Ahmad bá kọjá sí ìlú tó ń pè ní Sialekot Sialekot ní 1864 àmà 1864 ní year 1864 ọdún wọn ni wọ́n bí Ghulam Ahmad ní Miami wọ́n bí Ghulam Ahmad ní 1840 àbí 1839 ó túmọ̀ sí pé ó wà ní ọmọ ọdún 24 àbí 25 وعمل موظفا في مكتب النائب المفوض براتب دقيق ibẹ̀ ló bá lọ gbaṣẹ́ ńbẹ̀ ló ṣiṣẹ́ ní ọ́fíìsì ìjọba ńbẹ̀ tí ó sì ń gba owó oṣù tí ó máa péréte bóyá bí 15 rupees àbí 10 rupees òun náà ni wọ́n ló ń gbà ní oṣù fasọ́lá yá àmàlẹ̀ òun náà kàmú dátà ó bá bẹ̀rẹ̀ sí ní báṣẹ́ ẹ̀ lọ ńbẹ̀ ó ń ṣiṣẹ́ ẹ̀rí ẹni tán ní kó lọ gba owó oṣù bàbá ẹ̀ wá nìyẹn o ìṣẹ́rí ibi tó gbà jáde lọ nígbà tí wọ́n ná owó nàkúnà máa lọ́wọ́ àbíkẹ́ tí wọ́n jọ fowó ṣe fàájì tán ọ̀kan nu méjèèjì náà ni kọ́ọ̀lá Mirza Ghulam Ahmad sọ wípé indama tarakani Mirza Imamuddin sara yatajawwal huna wa hunak ìgbà tí Mirza Imamuddin ìgbà tó padà fi wọn sílẹ̀ tó ná gbogbo yẹn tán mọ́ òun lójú abẹ́rẹ́ ọlọ́mọdé àgọ́fà ṣé ànábì náà lélẹ̀ ṣé ànábì náà lélẹ̀ owó tó pọ̀ bíi 100,000 kéèyàn gbà á lọ́wọ́ ẹ̀ láì ṣe kó yọ̀ bá sí wọ́n jọ ń lọ káàkiri náà ní oṣooju ẹ̀ náà ló fi ń ná owó yẹn nàkúnà o àbí kẹ́ ká sọ pé àwọn méjèèjì náà ti ẹ̀kú jọ ń fowó náà fi jọ ń jẹ sèré náà fi jọ ń jẹ mẹdẹmẹdìn náà fi ń jẹ pápánu káàkiri bóyá sì tún ó ti yé yín ṣùgbọ́n wọ́n ṣànáwó náà tán lálẹ́ ọjọ́ kan náà kódà bí 100 star hotel bá wà mi rò pé lásìkò yẹn wọ́n lè ná owó yẹn tán kílẹ̀ tó mọ́ ṣùgbọ́n Ghulam Ahmad aláìlójútì ànábì òpònú yìí sàkífìlà azim òun náà ni ànábì òpòrọ̀ tó ponú ó ní ndama tarakani Mirza Imamuddin ìgbà tí Imamuddin tó wá pa òun tì tó fi hàn sílẹ̀ sara yatajawwal huna wa huna kálí wàá bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri lọ káàkiri wa akhiran hajama qafilatan muhammalatan ẹ̀rí wọ́n ní Mirza Imamuddin títí ẹ̀ wọ́n ti máa ń mọ ìwọ máa ta ìgbà tó dín náà gbogbo náà tá máa ń lójú tó wá fi hàn sílẹ̀ Ghulam Ahmad sọ fún wa ń bì ní sẹ́fọ́ yọ̀yọ̀ ìbọn sí ni o bóyá ó fẹ́ pa ńgbà tó fẹ́ bàjá sówó tí bàbá ẹ̀ ní kó lọ gbà wá ní o ṣùgbọ́n iye wa wí ń bẹ̀ eléyìí ti jẹ́ kó yé wa wípé eléyìí ò lẹ́tọ̀ọ́ kó jẹ́ ànábì ọlọ́ ọmọ 24 years tí wọ́n lu gbájú ẹ̀ fún tán ná owó lójú ẹ̀ tán tó ń mú káàkiri kó yá ìwọ náà máa lọ máa fi mú kó òórùn súyà tàbí ìwọ náà ká lọ sí sábó bí tá a ti lọ ṣe fàájì tí mẹ́mẹ́ tí bá dín ẹyin fún mi àti búrẹ́dì kí ìwọ náà kó máa gbóòórùn àbí kó máa pọ́n òróró la sáàdàbí lélẹ́yẹ àbọ̀lọ́njẹ́ agbádùn ọlọ́kùn máa ṣàánú wa kẹ torí ìkíní kejì àbùkù ní fújì Ahmadiyya àti Ghulam Ahmad àti Mirza Imamuddin ni wọ́n jọ ná owó yẹn ni àti kó jẹ́ pé Imamuddin nìkan ló ná owó ṣùgbọ́n mú Ghulam Ahmad káàkiri lópin ìtàn yìí nísìnyí ìkànnù méjèèjì náà ni ìtàn yìí gbé dání. ó ní wa akhiran hajama qafilatan muhammalatan bishayi liyanhabaha wọ́n ní nígbẹ̀yìn Ghulam Ahmad sọ pé ó ní Mirza Imamuddin ló bá lọ dá ọkọ̀ kan lọ́nà ọkọ̀ bọ́ọ̀sì kan ó lọ dá lọ́nà tíyẹn tí wọ́n lòdù tí sínú ẹ̀ ó fẹ́ dá lọ́nà ó fẹ́ jà wọ́n lólè wàkúbìdàn àléyìí lọ́wọ́ ìjọba bá lọ́wọ́ àwọn ọlọ́pàá bá tẹ̀ summa utliqa sarahuhu fil mahkama ó ní kò pẹ́ wọ́n padà tún wá tú sílẹ̀ wọ́n fi ilẹ̀ nígbà tí ó délé ẹjọ́. ìgbà tí Ghulam Ahmad tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí yẹn tí wọ́n ní kó lọ gba owó pension wáyà mo sọ fún wa pé ó wà ní ọmọ 24 years àbí 25 years gẹ́gẹ́ bí ó ṣe sọ torí pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní 1864 wọ́n bí Ghulam Ahmad ní 1839 àbí 1840 ọmọ 24 years ẹ dákun báwo ni wọ́n ṣe tàn jẹ tí ó bá jẹ́ pé ó ti ya sopọ̀ ó ti ya dẹ̀dẹ̀ ó ti ya dẹ̀jọ́ láti inú oyún Ọlọ́run kó ṣàánú. báwo ni ibnu ammi ẹ̀ yẹn kọ́ sí yẹn báwo ni ó ṣe ná gbogbo yẹn tán mọ́ Ghulam Ahmad lọ́wọ́
torí ìtàn yìí nísìnyí fúnra wọn náà ló kọ nǹkan wọn ọmọ Ghulam Ahmad náà ló kọ tán bàbá ẹ̀ yìí nínú tírà tá ń pè ní Siratul Mahdi volume 1 and 2. So story number 49 nínú tàn yẹn nínú òwe yẹn òun náà ni ọ̀rọ̀ yìí wà. ẹnìkan kọ́ ló kọ́ àfa mùsùlùmí kan kọ́ ló lọ fabricate ẹ̀ fúnra wọn náà ló kọ́ ni mo sọ pé ìjọ yìí kì í ṣe ìjọ Ahmadiyya ń ṣe ìjọ tó yẹ kí èèyàn máa ṣàjàngbìlà pẹ̀lú. wọ́n ń ṣe ìjọ tó yẹ kí èèyàn máa sọ ọ̀rọ̀ tóletólè àbí kí èèyàn máa ṣépè bọ̀gbàbọ̀gbà fún. ohun tí ó ṣépè fún wọn ń bẹ nínú ìwé wọn ẹ ṣáà ti ka ní tí wọ́n kọ sára yé ẹ sì ṣàlàyé ẹ kẹ́ ẹ kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe máa gbọ́ yìí kò jù bẹ́ẹ̀ lọ ẹ ní láti jà. oró inú ọká ni wọ́n ní ṣekú pọ̀ká kì í ṣọ̀fọ̀ o àfẹ́ ìpọ̀fọ̀ torí pé ìjọ yìí ohun tó wà nínú ìwé ẹ̀ náà ni ó jẹ́ káwọn èèyàn padà kórìíra ẹ̀ ẹ rí i pé náà àwọn ọ̀rọ̀ tá a ti sọ síwájú tẹ́ bá lọ gbọ́ àwọn kíṣẹ́ẹ̀tì mi tí mo pè ní Ahmadiyya hatred for all love for none àbí kẹ́ẹ̀ta tún lè pè ní love for none hatred for all. so àárí dìmú ń bẹ̀ bí wọ́n ṣe ń ro aburú ro àwùjọ tí wọ́n wà bí wọ́n ṣe ń fẹ́ kí àìdá máa yálé àwọn tí ò bá gbà fún Ghulam Ahmad lẹ́yìn tá a rí kàjáde náà ọ̀rọ̀ Ghulam Ahmad. so gbogbo àwọn yìí ó ń jẹ́ kí èèyàn mọ̀ wípé ìjọ yìí àfẹnitórí ẹ̀ bá kú nìkan ló kù àbẹni tí wọ́n tàn tí ó mọ̀ àbẹni tó ń rí jẹ nídìí bàjẹ́ ìran àwọn tó lè tẹ̀lé Ahmadiyya àwọn àlejò mẹ́ta yìí lọ ẹni tí ò ní làákàyè tó yẹ pé kò tẹ̀ gbọ́ kan yé sazej ni àbẹni tó já sí pé ó ń rí jẹ nídìí màdàrú yìí bẹ́ẹ̀ ni tí ò ní ṣe pé wọ́n gbébọn sí yàn lọ́rùn báwo ni ó ṣe wá sọ ọ́ di dandan fún tọ́hún yẹn láti tẹ̀lé irú ìjọ yìí ẹ wo bí tàn gbèsè ayé ẹni tó jó lórí ẹ̀ṣẹ̀ rí láti kékeré ìyẹn náà owó tá máa lọ́wọ́ odidi pension bàbá ẹ̀ bí owó yẹn ó ṣe pọ̀ tó ẹ má gbàgbé pé bàbá tá à ń wí yìí gbogbo fi sí ayé ìjọba ló fi sìn o ìjọba wo bẹ́ẹ̀ ìjọba amúnilẹ́rúsìn ìjọba òyìnbó ìjọba ajẹnípàjáyé ìjọba abatẹnijẹ́ ìjọba tó ń gbógun ti ẹ̀sìn yàtọ̀ fún ìtí Ghulam Ahmad sọ pé ìjọba yìí ò bẹ́ sìn jà àkóbájà gbò gbogbo àṣírí ọ̀rọ̀ yẹn yóò padà máa tú sí yín lọ́wọ́ insha Allah ta'ala. ìjọba tó já sí wípé ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn thousands of Muslims or citizens of India nígbà yẹn òun náà ni ẹ̀mí wọn tọwọ́ ìjọba amúnilẹ́rúsìn náà bọ́ ìjọba wo tiẹ̀ ní ìjọba amúnilẹ́rúsìn tó já sí pé wọ́n wọ̀ ìlú kan wọ́n wọ̀ ọ́ pẹ̀lú pé kámẹ́rà sí máa dáa tó máa tẹ́rọ̀bù fún wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ń wọ̀ ìlú tagídítagídí gbogbo àwọn colonial masters àwọn ìlú tí wọ́n colonize pẹ̀lú agídí pẹ̀lú tipátipá by fire by force náà fi ń kó àwọn aráàlú náà lẹ́rú náà sì fi ń suppress wọn bẹ́ẹ̀ náà sì ń force wọn láti lè tẹ̀lé àṣẹ wọn bó ṣe rí káàkiri àgbáńlá yé nìyẹn ìjọba òyìnbó tó mú ìlú India lẹ́rú tí wọn náà yàtọ̀ fún gbogbo tó ṣẹlẹ̀ láwọn ìlú yòókù. ní ṣókí Mirza Imamuddin ó ná gbogbo ó náà tàwọn Ghulam Ahmad lọ́wọ́ eléyìí kò sígbà sí kankan kọjá pé Ghulam Ahmad ti gọ̀ láti kékeré ẹ̀sì kékeré kẹ̀ bóyá láti inú oyún gan torí ẹni Ọlọ́run bá fún ní làákàyè tọ́lọ̀ ní kí orí ẹ̀ pé báwo ni irú eléyìí ó ṣe ṣẹlẹ̀ sí wọ́n ní kó lọ gbowó wá ẹnìkan wá tẹ̀lé ẹ kò yọ ọmọ sí ẹ kò yọ katapọ́ọ̀tì sí ẹ kò pé kò yọ òkúta sí ẹ pé kò ń fi fọ́ ẹ lórí kò dé korodo kan kó nà ẹ náà kùnà kó dákú kó gba owó yẹn lọ kó wá lọ ná jẹ káwá ní kí ló ṣẹlẹ̀ sí ẹ kó wá ní ó fọ́kùtà mọ́ mi lórí korodo nì nígbà tí mi ò fẹ́ ju owó yẹn lẹ̀ fún ṣe ni Ghulam Ahmad ó yọ̀ǹda owó náà ní rọrùn yẹn báwọn ọmọlẹ́yìn ẹ̀ àbí ọmọ ẹ̀ tiẹ̀ kọ́ nìyí ọmọ náà ló tú àṣírí bàbá ńlá ẹ̀ kó ṣe ń jàre ọmọ yìí yóò dà fún ọ̀pọ̀. eléyìí àgbà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó súnmọ́ ni kó já sí pé Ghulam Ahmad gan fún rẹ̀ ni òun àti Imamuddin ni wọ́n jọ ná owó náà ní nàá pa èyí owó lè jẹ́ ń bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé Ghulam Ahmad nínú ká pè ní dẹ̀dẹ̀rìn ọ̀dẹ́nsìn gan bàbá ńlá stupid àbíkẹ́ ká pè ní kha'in lil amana ẹni tó jàǹbá ohun tí wọ́n fi pamọ́ sí lọ́dọ̀ ohun tí wọ́n rò pé yóò mójútó ó wá jàǹbá ẹ̀ kò séyìí tó dánú méjèèjì kò sáà nábì tá à ń ròyìn pẹ̀lú hamakọ wọ́n yìí ròyìn anábì ọlọ́run pẹ̀lú khiyana àti hamakọ stupidity imbecility wọ́n fi ń ròyìn àwọn anábì ọlọ́run bákan náà khiyana betrayal wọ́n fi ń ròyìn àwọn anábì ọlọ́run tí Ghulam Ahmad yìí òun náà ni àárí eléyìí sì ń tọ́ka sí wípé ìṣọ́lọ́run ló ràn yóò ṣe wípé ikùn ẹ̀ ló pè bẹ́ẹ̀ ni nínú àwọn self àbí stomach inspired prophet òun náà ni Ghulam Ahmad wà ikùn ẹ̀ ló pè gẹ́gẹ́ bí ẹ ṣe padà máa mọ̀ nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ètò owó nínú ìjọ Ahmadiyya bó ti ṣe bẹ̀rẹ̀ látòrí ojú ayé Ghulam Ahmad
so torí pé èèyàn tó ti lé lógún ọdún báwo ló ń tọ́hún yẹn ó ṣe gọ̀ débi pé wọ́n náwó yẹn nínàkúnà máa lọ́wọ́ náà láti sọ fún wa pé ìkànnù méjèèjì ni nínú kó jẹ́ pé wọ́n jọ náwó yẹn nínàkúnà àbí kẹ́ kó jẹ́ pé Ghulam Ahmad ti gọ̀ kó pọ̀ jù láti kékeré kò tiẹ̀ gbádùn rárá dẹ̀dẹ̀rín datọ́ ni òun náà ní ọ̀gbẹ́ni ẹ̀ ṣe rówó yẹn gbà lọ́wọ́ ẹ̀ ló ń ṣe lọ náà nínàkúnà ó dà tá má ti wá gbowó lọ́wọ́ ẹ̀ kí ló dé ò padà sílé kó tiẹ̀ lọ sọ bọ́rọ̀ ṣe rí ṣe pé gbogbo àwọn wàhùn yìí kò jọ tẹni tá a lè pè lẹ́ni Ọlọ́run kò jọ tẹni tá a lè pè lánàbí Ọlọ́run. So ó tún wá sọ fún Ghulam Ahmad jẹ́ kó yé wa wípé nígbà tí Ìmáàmù Dín tó padà fi wọn sílẹ̀ ó lọ kọlu ọkọ̀ kan ó dá ọkọ̀ náà lọ́nà làwọn bá mú léyìí tó túmọ̀ sí wípé ẹni tí Ghulam Ahmad bá rìn láti kékeré dánadáná ni dánadáná ni amrọ̀bà òun náà ni Ghulam Ahmad mọ́ lọ́rẹ̀ torí pé tó bá jẹ́ pé kò mọ̀ pẹ̀lú ìwà burúkú yẹn padà rí nísìsiyìí pé ó mọ̀ pẹ̀lú ìwà tí ò dá torí pé báwo ni wọ́n ṣe jọ jáde kó nu ilé kan wípé àwọn ń lọ síbi báyìí tó sì mọ̀ wípé ẹni bí ni tí Ghulam Ahmad wà gbà fún pé ó yá máa tẹ̀lé mi ká lọ wọ́n rán mi iṣẹ́ mi báyìí jẹ́ ká jọ débẹ̀ lẹ́yìn tó ń túmọ̀ sí wípé Mirza Imamuddin tó jẹ́ ìkànnì àwọn mọ̀lẹ́bí Ghulam Ahmad al-Qadiani ó ń túmọ̀ sí pọ́ọ̀rẹ́ Ghulam Ahmad ni torí pé bàbá mi ní lọ gbowó wá kí ló kan ti Imamuddin ń bẹ ìpèsè mi ká lọ bí báyìí ká lọ gba owó rọgùrọgùn yìí wá ká tó wá sọ wípé ìyẹn tó wá jẹ́ ẹni bí tí Ghulam Ahmad sì mà torí pé dánadáná ni so Ghulam Ahmad tó ń bá ẹni bí rìn láti kékeré bó la ṣe rò pé kò ti kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ ẹ̀ torí pé àwọn ẹ̀kọ́ wọ̀nyí òun náà ló padà wá ń jẹyọ nígbà tí Ghulam Ahmad tí ó ń gba owó rọgùrọgùn lórí tírà tí ò ti tẹ̀ síta ẹ̀sán wà sánlẹ̀ ní tẹ̀síra yìí jáde láìpẹ́ yìí ẹ máa rà á tírà tí ò yẹ kó ju bíi 2 rupees lọ ó ń tà 10 rupees ó ń tà 20 rupees ó ń tà ní 15 rupees fáwọn èèyàn yẹn tírà al-Barahin al-Ahmadiyya gẹ́gẹ́ bí a ṣe padà máa sọ àwọn ọ̀rọ̀ lórí ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ so ẹ̀wọ̀n tí Ghulam Ahmad ń bá rìn láti kékeré olè ẹni ó mú olè lọ́rẹ̀ ẹni ó mú dánadáná lọ́rẹ̀ yẹn Mirza Imamuddin ṣẹ̀rí pé rìkísí pa wọ́n pọ̀ níwájú ọ̀dọ̀ rẹ̀ táwọn bá ń sọ fún wa tíjọ Ahmadiyya bá ń tà wá wípé Imamuddin òun ló ná gbogbo yẹn tọ́mọ Ghulam Ahmad lójú ẹ dákun wọ́n ní tàlàfọ́jú ń tàn tó lóun sùn nígbà tí ó sùn ṣebí kò kúkú rí nǹkan kan Ọlọ́run kò ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí Ọlọ́run kó má gbójú lọ́wọ́ wa kó má fọ ojú inú àti ojú ìta wa kó ṣe gbogbo ẹni tí Ọlọ́run fi ẹ̀yà ara pè níjà kọ́lọ́run ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó fi àlùjánnà pàrọ̀ fún wọn gẹ́gẹ́ bí àdéhùn Ọlọ́run ọba irú àwọn àwà burúkú wọ̀nyí tí Ghulam Ahmad ti bá bẹ̀rẹ̀ láti kékeré ẹ̀ torí pé at age of 24 àbí 25 òun náà ni wérewère yìí òun la kọ́kọ́ rí irú ẹnu gbèsè ayé àmọ́ èyí tó ti ń ṣe bọ̀ látẹ̀yìn wá tẹ́lẹ̀ bó tilẹ̀ já sí pé irú ẹ̀ ti ń bẹ nínú gbèsè ayé ẹ̀ tẹ́lẹ̀ náà so n tó wá bá dìgbẹ̀yìn ayé ẹ̀ nìyẹn ọ̀rọ̀ bí ká parọ́ lójijì àwọn ọ̀rọ̀ kàǹkàǹkà gẹ́gẹ́ bí a ṣe máa rí kó àwọn ìta ti rí kó àwọn ìta ti gbọ́ nínú àwọn àkọọ́lẹ̀ Ghulam Ahmad bẹ́ẹ̀ sì ni a rí wípé Ghulam Ahmad gan fún rẹ̀ gan kì í ṣe èèyàn kan tí gbogbo mọ̀lẹ́bí trust ẹ má bínú èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ òun náà ló sọ bẹ́ẹ̀ kí ló wí ẹ jẹ́ á wò nínú ìlànà tiẹ̀ tó gbé jáde torí Ghulam Ahmad láti gbà sígbà a máa gbé àwọn announcement oríṣiríṣi jáde tí wọ́n dẹ̀ máa ń publish ẹ̀ nínú àwọn newspaper àjọ Ahmadiyya bíi Badr bíi Hakam wọ́n á máa publish àti Al-Fadl wọ́n máa ń publish ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlànà ti Ghulam Ahmad yìí nínú àwọn newspaper yẹn tó jẹ́ ti ìjọ Ahmadiyya kí ló wà ń bẹ̀ Ghulam Ahmad sọ pé ilẹ̀ ti wà aqaribi rijalan wa nisaan tó ní àwọn mọ̀lẹ́bí mi àtàwọn ará ilé mi gan tí wọ́n súnmọ́ mi lọ́kùnrin wọn àti lóbìnrin wọn yazumuna mundu fatratin anni makarun wa muzayyifun fi ilanati almabniya ala ilhamat ó ní wọn a máa pè mí nírọ́ wọ́n sì ń pè mí ní elétekéte àti ẹni tó ń fabricate ọ̀rọ̀ ẹni tó ń dá àdáparọ́ lórí àwọn ìkéde tí mò ń gbé jáde nípa àwọn ìmísí tí mò ń rí gbà látọ̀dọ̀ Ọlọ́run àbẹ́rẹ́ nǹkan báyìí àwọn ará ilé Ghulam Ahmad wọn ló ń parọ́ mọ́ Ọlọ́run wọ́n ní ń parọ́ mọ́ Ọlọ́run wọ́n ní Ọlọ́run ò bá a sọ̀rọ̀ àbí kọ́ mo sọ̀rọ̀ náà ló sọ̀rọ̀ ìlànà tí jáde ní 15th of July oṣù keje 1888 nínú ìlànà tí Ghulam Ahmad ó wà nínú part 1 bẹ́ẹ̀ léyìí tí
ó tún jẹ́ ká mọ̀ wípé nínú mọ̀lẹ́bí Ghulam Ahmad gan fún rẹ̀ gan ààrẹ nìkan tí ó gbà gbọ́ nínú mọ̀lẹ́bí ààrẹ nìkan tó gbà gẹ́gẹ́ bí Al-Masihul Maw'ud àbí Al-Mahdi nínú fámìlì ẹ̀yẹn wò ta ló gbà fún Ghulam Ahmad nínú mọ̀lẹ́bí wọn gbogbo gbà ní sọ nínú tíra ẹ̀wọ̀ tíra Akíbatù Atam ẹ̀rí pé yóò máa sọ lásọ̀tún sọ pé àwọn mọ̀lẹ́bí wọn pè wọn nírọ́ abẹ́rẹ́ nǹkan àwọn ará ilé ẹ̀gán ló kọ́ tako àìsùlámù yóò mí ata tún rí méjì náà àwọn ọmọ Ghulam Ahmad gan tí wọn àgbà fún wọn nígbàgbọ́ nù ẹ̀ wọn àgbà ní tó pè rẹ̀ wọn àgbà lánàbí Ọlọ́run wọn àgbà ní Masih wọn àgbà ní Mahdi ìkànnì wọn kú nígbèsè ayé lójú ayé Ghulam Ahmad náà àwọn méjèèjì tí ó gbà fún yìí náà àwọn mẹ́ẹ̀ so ètò sì kú náà àwọn mẹ́ẹ̀ Ghulam Ahmad ò débẹ̀ láti kírun sí lára torí pé ó rí gẹ́gẹ́ bí káfìrí sọ fún atẹ́lẹ̀ ìjọ kan wípé náà àwọn ọ̀rọ̀ tá a ti sọ síwájú wípé Ghulam Ahmad sọ pé ọmọ àlè òun náà ni gbogbo ẹni tí ò bá gbà fóun a sọ fún wa pé Ghulam Ahmad gan fún rẹ̀ gan làlè náà torí pé nígbà tá a bá rí kan náà àwọn mẹ́ẹ̀ tí ó gbà fún tó kọ tiẹ̀ kí ni Ghulam Ahmad ó máa jẹ́ yẹn òun gan làlè fún rẹ̀ ọ̀dọ́kọ àṣẹwó fa ijma'u abna'ihi gẹ́gẹ́ bó ṣe pé gbogbo ẹni tí ò bá gbà fún ní mùsùlùmí àtẹni tí kì í ṣe mùsùlùmí ní ọmọ àlè gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé Mir'atu Kamalatil Islam page 313. so àwọn mọ̀lẹ́bí Ghulam Ahmad gan fún rẹ̀ yẹn ní pàápàá jùlọ ìyàwó àkọ́kọ́ tó kọ́fẹ́ àtàwọn mẹ́ẹ̀ méjèèjì tí ó bí àtàwọn mẹ́ẹ̀ méjèèjì tó ń bẹ pẹ̀lú ẹ̀ tí wọ́n dàgbà Sultan Ahmad àti Fadl Ahmad àwọn náà panupọ̀ wípé òpùrọ́ ni Ghulam Ahmad elétekéte sí ni èèyàn tí ò ṣe gbára lé ni láti ilẹ̀ wa abẹ́rẹ́ wọ́n ní ìtẹ́lẹ̀ di ẹni kiri ní tì ìtẹ́lẹ̀ di ìsasùn kiri ìsasùn tí àwọn ará ilé ẹni ṣé wọn wá dáàmà ni. Ànábì sallallahu alayhi wa sallam níjọ́ tí ó gbé dáwà dé tó sọ fáwọn èèyàn pé inni rasulullahi ilaykum jami'an Ọlọ́run ní kí n sọ fún yín pé òjíṣẹ́ Ọlọ́run ni mo jẹ́ sí yín o kẹ́ ẹ má sìn nǹkan mí mà àyàfọ́lọ́ wọn à pé nírọ́ pẹ̀lú wípé wọ́n mà pé parọ́ wọ́n mà pé kì í parọ́ wọn ò gbà fún nítorí pé ó le lára wọn láti fi àwọn òòṣà tí wọ́n bá táwọn bàbá ńlá wọn ń sìn láti fi sílẹ̀ nítorí àǹfààní títà yìí ṣùgbọ́n kéèsì tí Ghulam Ahmad ṣe rí pé ọ̀tọ̀ lórin kódà ọ̀tọ̀ ló yà ẹ̀rì pèsè ló yàtọ̀ gédégédé síta Ànábì sallallahu alaihi wasallam bí Ànábì òtítọ́ ti rí nìyẹn òun náà ní títa Ànábì sallallahu alaihi wasallam yẹn àwọn ará ilé ò pè ní òpùrọ́ wọn à pè é nírọ́ wọn à ló ń parọ́ mọ́ Ọlọ́run wọn à ní Ọlọ́run ò bá sọ̀rọ̀ wọn à rírú ẹ̀ sọ ẹnu tó kàn ṣe wọn ni pé wọ́n ń ṣe mà lórí tó ń sọ wípé àbò ní tiwa jẹ́ káwá fi aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un ujab káwá fi Ọlọ́run púpọ̀ sílẹ̀ àwọn Ọlọ́run oríṣiríṣi tán ní functions oríṣiríṣi tí wọ́n ń fún wa tán ní service oríṣiríṣi tí wọ́n rẹ́ńdà fún wa káwá fi wọ́n sílẹ̀ káwá máa sin Ọlọ́run kan ṣoṣo àkóbá làákàyè mú lọ́dọ̀ títà wọn àpé lópùrọ́ so àmọ́ àwọn ará ilé Ghulam Ahmad bí Ànábì òpùrọ́ ti rí nìyẹn kadhabun dajjal àwọn gan fúnra wọn ló kọ́kọ́ dìde sí pé àní màkàrù ni ẹ mọ̀záyífù ni ẹ gẹ́gẹ́ bá ṣe kà á nínú ọ̀rọ̀ ẹ̀ tó ṣíwájú tá a kà tán láìpẹ́ yìí. mélòó la fẹ́ kà nù ìyẹn adépèlé òun náà lọ́rọ̀ irọ́ Ghulam Ahmad irọ́ ẹ̀ pọ̀ débi wípé ó kọ́fà gbogbo ìgbésí ayé ẹ̀ níbo la ti wá bẹ̀rẹ̀ mò ń bọ̀ náà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.